Ẹ̀yin tèmi, ó ti pẹ́ tí mo ti bá yín sọ̀rọ̀ ní orí The Yorùbá Place. Orin kan wà tí a ti gbọ́ tipẹ́tipẹ́. Orin yẹn náà ni ẹ̀ ń gbọ́ ní abẹ́lẹ̀ yìí. Òun ni Ebi Kin Pagun Dale volume 18. Lẹ́yìn ìgbà tí Ayinla Omowura kú ni wọ́n release orin yìí, side A, side B. Orin yìí Emmanuel Denusi tó ń ṣiṣẹ́ fún EMI Records nígbà náà fáwọn òyìnbó, òun ló rẹ́kọ̀dì orin yìí. Tí ẹ bá fẹ́ pe àwọn baba ńlá baba yín jáde, if you want to invoke the spirit of your ancestors, you need to listen to this song. Torí pé ó ní ibì kan nínú orin yẹn táyìnlá ti pe àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀fọ̀ máyàjọ́ kan tó yẹ pé ìwọ tó bá tẹ́tí ní dáadáa, tó bá mọ ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ohun èlò Yorùbá gidi, o ní ṣaláì máa fẹ́ gbọ́ orin yìí. Mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa kẹ́ gbọ́ àwọn nǹkan tó sọ nínú orin yẹn. Béèyàn bá pé kí n má ṣe tèmi, bí ìgbín bá ṣu àfàyà ẹ̀kọ́, bí ìjàpá bá ṣu àfàyà ẹ̀kọ́, má gbẹ̀yìn làgbà léèdì ń dún, má ṣẹ́gun ọ̀tá má rẹ́yìn ó dí. Àwọn lẹ́wọ̀rọ̀ Anígilájẹ́ Àyìnlá ọmọ Yèsùfù. Ṣé ń gbọ́rọ̀? Wọ́n kì í kẹ̀rùn mọ́ wọn bẹ̀ níṣe. Ṣá máa ń pọn ẹbọra. A ò ní gbọ́kú ẹ̀dán, a ò ní gbọ́kú ìrẹ̀lẹ̀. A ò ní gbọ́kú ẹlẹ́mọ̀ṣọ́ mi o. Ire ń tiwa. Aliu, ire ń tiwa. Mo lérò wípé ẹ gbọ́ orin yẹn dáadáa. Tí ẹ bá gbọ́, bí a torí pé mò ń kọrin tẹ̀lé orin yẹn, mo fẹ́ kẹ́yìn náà padà lọ gbọ́ volume 18 yẹn láti bí 2 minutes 45 seconds. Mo fẹ́ kẹ́ lọ gbọ́ pàtì yẹn dáadáa. Kò ń ṣe pé Àyìnlá Omowura ń bú èèyàn àbí ó ń fi ọ̀fọ̀ ó fi ń báyàn sọ̀rọ̀. Nǹkan tí Àyìnlá Omowura ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ń ré ikú kúrò lórí ara ẹ̀. Nǹkan tí Àyìnlá Omowura ń sọ nínú orin yẹn pé ikú kan ò lè pa òun ni àwọn ọ̀fọ̀ mọ́ àyájọ́ tí Àyìnlá Omowura ń pa nínú orin Ebi Kin Pagun Dale, pé kò sí ikú kankan tí ó máa pa òun bí ó ṣe yíyè. Òun ni Àyìnlá Omowura tó ń sọ. Mo lérò wípé ẹ gbádùn ètò kékeré tí mo sáré mú wá sí etí ìgbọ̀n yín. Màá tún máa rí ní ọjọ́ mìíràn. Ó dàbọ̀.